ohun tí orílẹ̀-èdè Yorùbá máa fún wa tí orílẹ̀-èdè Nàìjíríà ò ní. Ìròyìn ìgbéyẹ̀wò fún tàkókò yìí rèé lórí ìkànnì DriveTV. Dídá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ ní ọ̀nà àbáyọ kan ṣoṣo láti gba ìran Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní agbésùnmọ̀mí tí àwọn àgbààgbà Fúlàní fẹ́ lò láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa, sọ wá dẹrú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gba ilẹ̀ Haúsá tí wọ́n sì sọ àwọn ẹ̀yà Haúsá ibẹ̀ di ẹrú pátápátá. Nígbà tí a bá dá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀, èdè abínibí Yorùbá ni èdè tí a ó yàn láàyò láti máa sọ. A ò ní pe èdè Yorùbá ní fànákùlà mọ́ nítorí pé èdè Yorùbá ni yóò jẹ́ gbòógì èdè tí a ó máa sọ. Àwọn ọmọ wa, ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n ó ní àǹfààní láti gba òmìnira kúrò nínú ìgbèkùn ìpín ètò tí àwọn ìjọba Fúlàní, ìjọba amúnisìn ṣe láti ba ìlọsíwájú ètò ẹ̀kọ́ ìran Yorùbá jẹ́ àti àwọn iṣẹ́ ṣíṣe. Ní orílẹ̀-èdè Yorùbá, ìtọ́jú àwọn ọmọdé, àwọn àkàndá ẹ̀dá àti àwọn àgbà tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni yóò jẹ́ ọ̀fẹ́. Bákan náà, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yè kooro fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá. Ní orílẹ̀-èdè Yorùbá, kò ní sí ààyè fún àwọn Fúlàní agbésùnmọ̀mí agbénipa tí wọ́n ń pa àwọn ìran Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kò ní sí ìjà ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn nítorí pé gbogbo ènìyàn ni yóò ní ẹ̀tọ́ kan náà lábẹ́ ìṣèjọba adarí orílẹ̀-èdè Yorùbá. Ní orílẹ̀-èdè Yorùbá, ètò ìgbanisíṣẹ́ yóò pọ̀ lọ́pọ̀ yanturu nítorí pé a ó ti ṣe ìdásílẹ̀ àwọn ilé-iṣẹ́ lóríṣìíríṣìí bíi ilé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀, tójú òfurufú, tójú omi àti àwọn ilé-iṣẹ́ ètò ọ̀gbìn. Ní orílẹ̀-èdè Yorùbá, owó wa máa fi igagbága pẹ̀lú àwọn owó ilẹ̀ òkèèrè bíi ilẹ̀ Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ní orílẹ̀-èdè Yorùbá, a ó ní àǹfààní láti ní iná mọ̀nàmọ́ná tó dúró déédéé tí kò ní máa fò ní kú fọ̀la dìde. Ìwé ìrìnnà orílẹ̀-èdè Yorùbá yóò ní iyì bíi ti àwọn orílẹ̀-èdè tó wà nílẹ̀ òkèèrè bíi Amẹ́ríkà, ilẹ̀ ọba UK àti àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Òtítọ́ ló máa ṣe ìpìlẹ̀ láàrin ìjọba àti àwọn ènìyàn orílẹ̀-èdè Yorùbá kí àlàáfíà àti ìrẹ́pọ̀ lè jọba láàrin àwọn ènìyàn orílẹ̀-èdè àti ìjọba orílẹ̀-èdè kí ìlọsíwájú àti ìdàgbàsókè lè dé bá àwùjọ ilẹ̀ Yorùbá. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi gbọ́ ìròyìn ìgbéyẹ̀wò fún tàkókò yìí, èyí ni àǹfààní tí dídá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ yóò mú wá fún àwọn ìran Yorùbá. Ẹ gbọ́, ṣé dídá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ ni tàbí kí ìran Yorùbá tẹ̀síwájú pẹ̀lú jíjẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ jẹ́ kí a jọ gbé e yẹ̀wò. Ẹ lè fi èròǹgbà tiyín náà ṣọwọ́ sí wa lórí ìkànnì wa DriveTV láti tún máa jẹ̀gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì DriveTV. Ẹ gbìyànjú kí ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ dẹ̀ máa follow Facebook page wa àti other social media network wa. Ẹ máa yáṣẹ́ o. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.